eléyìí mà lágbára o, kódà ó ti kọjá ohun tá à ń rò gan báyìí, ó gbẹnu tán lọ́pọ̀lọpọ̀. Ẹ wá gbọ́ bó ṣe ń lọ láàrin Emmanuella dérọ́pò ìyẹn ayálẹ́dẹ̀ bá mi Wasiu Ayinde nígbà kan rí àti Bisola Badmus tóun náà jẹ́ ọ̀kan lára àwọn ọmọbìnrin tóun náà bímọ fún bàbá wa Wasiu Ayinde K1 Deultimate tó wọ́n wá ní bírọ́ bá lọ lógún ọdún ọjọ́ kan ṣoṣo báyìí lóòótọ́ yóò bá. Ẹ wá gbọ́ àwọn àṣírí eléyìí tí Kamo State tó tún nípa Fúnkẹ́ Akíndélé táwọn olólùfẹ́ tún máa ń pè ní Jennifer tó ó wá ti ṣẹlẹ̀ báyìí o. Ọmọbìnrin kan tó kópa nínú eré tí Mide Martin ṣẹ̀ṣẹ̀ gbé jáde tó porúkọ rẹ̀ ní Ìyá bó ti bọ́ sáàárín ọjà tó yọ síbẹ̀ báyìí. Ẹ wá gbọ́ táwọn ìyá lọ́jà ṣe fún o, kódà ó gbẹnu tán léyìí tó jẹ́ pé níṣe làwọn ènìyàn ń rò wípé ṣé wọ́n lè gbé apá kẹta gan jáde báyìí nítorí wípé ohun tó ń ṣe fún ó ṣe ni láàánú lọ́pọ̀lọpọ̀. Àwọn ènìyàn mà ti bẹ̀rẹ̀ sí ní ju òkò èpè sí ọmọ Jídé Kòsọ́kọ́ tó jẹ́ ọ̀kan lára àwọn àgbààgbà òṣèré wa ni. Kí ni nǹkan tó ṣe? Ó ti wá di woro sí woro láàrin àwọn òṣèré wọ̀nyí àti MC Olúọmọ báyìí tó sì ti di fàǹfà. Kódà ó ti kúrò ní ojú ayé lásán, ó ti dórí ayélujára tó ti ń lọ́rán tó báyìí o. tó ó wá ti ṣẹlẹ̀ báyìí o. Bukky Jesse òun náà ti bọ́ síta láti tú àwọn àṣírí tó ń bẹ láàrin Wùmí ìyẹn ìyàwó Mohbad àti Sam Larry. Ẹ wá jẹ́ kí n máa gbé yín débẹ̀ bó ṣe ń lọ gangan nígboro ayé kí n túṣu désàlẹ̀ kòkò fún yín. Ẹ ra bá mi wá nǹkan fìdílé láti jẹ̀gbádùn ròyìn náà lẹ́kùnrẹ́rẹ́ bí n ṣe máa mú wá fún yín bó ti ń gbóná fẹ́lifẹ́li àti bó ṣe ń lọ nígboro ayé. Èmi ò ní jẹ́ kí tí yín ó di sí rárá o. tó nípa ti Fúnkẹ́ Akíndélé ni ìyẹn Jennifer tí gbogbo àwọn ènìyàn sì mọ̀ dáadáa, wọ́n mọ̀ ọ́ sí bí ó ti máa ń ṣe àwọn eré rẹ̀ ní ọ̀tún lọ́tún àti lọ́nà àrà ọ̀tọ̀ tó sì jẹ́ pé níṣe làwọn ènìyàn tó lólùfẹ́ rẹ̀ gbogbo wọ́n máa ń gbóṣùbà káre fún ni ní àwọn iṣẹ́ ọpọlọ èyí tó máa ń gbé jáde. tó bẹ́ẹ̀ bá sì gbàgbé láìpẹ́ yìí náà làwọn ọ̀rọ̀ kan lọ́rán tó nípa rẹ̀ táwọn èèyàn ṣáà ń ka oríṣiríṣi àwọn ẹ̀sùn sí lẹ́sẹ̀ wípé kò mọ̀yàn lò, bó bá ti lò yàn níṣe ni yóò gbé jùlẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, tí wọ́n sì ń sọ nípa àwọn ìjà tó ń lọ láàrin òun àti Kamo State. Wọ́n tún sọ nípa ìjà tó ń lọ láàrin òun àti Tìmíní wípé gbogbo àwọn òṣèré wọ̀nyí ló ti kó mọ́ra tó jẹ́ wípé ó ti wá dà wọ́n sílẹ̀ báyìí tí ò tiẹ̀ bá wọn ṣe mọ́ àti bẹ́ẹ̀ lọ, tó sì jẹ́ pé ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ibi ìfọ̀rọ̀wánilẹ́nuwò làwọn ènìyàn ti ń fọ̀rọ̀ wá Fúnkẹ́ Akíndélé fúnra rẹ̀ lẹ́nu wò ṣùgbọ́n tí ò sọ ohunkóhun. tó ní ṣe ní Kamo State tó jẹ́ ọ̀kan lára àwọn alátẹ̀lé rẹ̀ nígbà náà tóun náà wá bọ́ síta báyìí tó sì ti sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ nípa rẹ̀. Ó ní ó kàn jẹ́ ẹni tó jẹ́ wípé ó máa ń mọ bí ó ti máa ń ṣe nǹkan rẹ̀ ni kì í ṣe ojú ayé sí ẹnikẹ́ni. Ó ní èèyàn dáadáa pátápátá òun náà ní Fúnkẹ́ Akíndélé, kódà ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan ni ó máa ṣe fóun tí ó sì sọ pé kóun tiẹ̀ má sọ síta fún ẹnikẹ́ni, ìyẹn láti bo ara rẹ̀ náà ni. tó àwọn ọ̀rọ̀ yìí òun náà làwọn èèyàn wá gbọ́ tán wá ń wí pé bó bá wá rí bẹ́ẹ̀ lóòótọ́ á jẹ́ pé ṣé kò sí ìjà láàrin wọn ni, kí ló wá ṣẹlẹ̀ tí kò fi sí wípé bóyá wọ́n tiẹ̀ ń bára wọn kópa nínú eré mọ́ àti bẹ́ẹ̀ lọ. Bẹ́ẹ̀ ni wọ́n ṣe àwọn ìfọ̀rọ̀wánilẹ́nuwò yìí náà fún Tìmíní tóun náà sì ṣàlàyé fún wọn wípé kì í ṣe wípé ìjà kankan ń bẹ o, ṣùgbọ́n béèyàn bá ti fẹ́ boundary láàrin ara wọn kéèyàn ó sì ṣe fún un torí wípé ohun tí ẹnìkejì bá ń fẹ́ òun náà ló yẹ kí ènìyàn náà máa bá wọn fẹ́. ọ̀rọ̀ yìí náà ni ó ń lọ́rán tó lórí ayélujára ta ní ká mú wá sí etí ìgbọ́ ẹ̀yin olólùfẹ́ wa. ó wá ti ṣẹlẹ̀ báyìí oníṣe làwọn ènìyàn bẹ̀rẹ̀ sí ní sọ òkò èpè lu ọmọ Jídé Kòsọ́kọ́ tó jẹ́ ọ̀kan lára àwọn àgbà òṣèré ní ilẹ̀ wa. ọmọ rẹ̀ yìí náà sì ní ọ̀kan lára àwọn ìràwọ̀ òṣèré ilẹ̀ wa náà ní eléyìí tí gbogbo àwọn ènìyàn mọ̀ dáadáa tí wọ́n ń pè ní Ṣọlá Kòsọ́kọ́. bí ọmọ rẹ̀ yìí bó ti bọ́ sórí ayélujára látàrí ohun tó ṣe tó sì ń bá Tinubu tó ń bá ṣe
ìpolongo ìbò ìyẹn fún ti eléyìí tó ń bọ̀ ní ti ọdún 2027 yìí òun náà ni àwọn ènìyàn bẹ̀rẹ̀ sí ní sọ òkò ìpèlú wípé bó bá ti gbowó tán níṣe ni wọ́n máa pariwo àwọn èèyàn kiri ṣùgbọ́n bí wọ́n bá ti wá yọwọ́ báwọn tí wọ́n pariwo wọn yìí tán gbóhùn wọn sókè tán gbọ́wọ́ wọn sókè tí wọ́n bá ti yọwọ́ tán wọn ò tiẹ̀ ní wí ohunkóhun mọ́ nítorí wípé àwọn ti gbowó wọn ti ṣẹnu múlá níṣe ni àwọn ènìyàn bẹ̀rẹ̀ sí ní sọ oríṣiríṣi àwọn kò bákùn gbé ọ̀rọ̀ báyìí àti àwọn èpè tí kò tiẹ̀ ṣe máa fẹnu ròyìn tí wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ sí ìyẹn Ṣọlá Kòsọ́kọ́ ìyẹn tó jẹ́ ọ̀kan lára àwọn ọmọ bàbá wa àgbà òṣèré Jídé Kòsọ́kọ́ òun náà la rí gbọ́ ta ní ká mú wá sí etí ìgbọ́ ẹ̀yin olólùfẹ́ wa torí ohun tẹ́yìn náà bá wá rí sí ẹ bá wa fi sí abala àríwísí ìyẹn táwọn olóyìnbó máa ń pè ní comment section tó ó wá ti ṣẹlẹ̀ báyìí Sam Larry àti Wùmí ìyàwó Mohbad òun náà ni ọ̀rọ̀ tí Bukky Jesse tó ń gbépò yẹnu lórí ayélujára lọ́wọ́lọ́wọ́ báyìí tó sì sọ nípa rẹ̀ lọ́pọ̀lọpọ̀ tó sì tún ṣetán láti gbìjà Naira Marley ìyẹn láti kó yọ nínú ẹ̀sùn eléyìí tí Ìyábọ̀ Òjó fi kàn án wípé bóyá ó tiẹ̀ mọ̀ nípa tàbí pé ó lọ́wọ́ nínú ikú Mohbad ọ̀rọ̀ yìí ó lágbára ṣe é mọ̀ wípé ẹnu lè súnyàn báre ẹnu sì lè súnyàn bá ibi ọ̀pọ̀lọpọ̀ àwọn eléyìí òun náà ni ọmọbìnrin Bukky Jesse yìí ló sọ síta ó ní lẹ́yìn ìgbà tó ti bà lórúkọ jẹ́ tán pátápátá ní gbangba ó wá bẹ̀rẹ̀ sí ní lọ bẹ̀ lẹ́yìn tí Naira Marley tóun náà wá ń sọ wípé òun fi gbogbo ẹ̀ sọ́wọ́ Allah ó ní òun jẹ́ kó yé wípé Allah kò sí nǹkan kan tí ó ṣe nípa rẹ̀ nítorí wípé ó ti bà lórúkọ jẹ́ tán pátápátá tó sì jẹ́ wípé Naira Marley ló wá di ẹni tó lọ ń bá wọn kọrin ní kílọ̀bù tó jẹ́ pé kì í sì ṣe pé bó ti rí tẹ́lẹ̀ ní tó jẹ́ pé gbajúgbajà àti gbajúmọ̀ ni ṣùgbọ́n nítorí ìbà lórúkọ jẹ́ yìí ó ti fa ọwọ́ aago rẹ̀ sẹ́yìn pátápátá eléyìí òun náà ni Bukky Jesse bẹ̀rẹ̀ sí ní gbépò yẹnu tó sì ń sọ nípa bí gbogbo ẹ̀ ṣe ń lọ tó sì tún ń sọ fún wípé bí ó bá fẹ́ káwọn èèyàn ó gbé níjà lóòótọ́ àwọn èèyàn ó gbé níjà àgàgà very dark man ìyẹn ọmọkùnrin kan tó ga dáadáa nì tó sì dúdú táwọn èèyàn mọ̀ dáadáa tí wọ́n mọ̀ sí pé olùgbèjà ni pé ó máa ń gbìjà àwọn èèyàn àti pé ó máa ń ṣe bí advocate táwọn olóyìnbó máa ń ta níbi àṣà àwọn olóyìnbó fún àwọn èèyàn lọ́pọ̀lọpọ̀ ó ní ṣùgbọ́n ṣe mọ̀ wípé ọmọ tó bá sípá báyìí òun náà níyà rẹ̀ máa ń gbé bí Naira Marley bá ní kó máa ràn òun lọ́wọ́ kò sí bó ṣe fẹ́ ṣe kò lè fagídí mu èyí ni ìdí tí very dark man tó fi dákẹ́ tí kò sì sọ ohunkóhun mọ́ nípa ọ̀rọ̀ náà èyí náà ni Bukky Jesse gbé wá sórí ayélujára táwọn èèyàn sì ti ń gbépò yẹnu báyìí bẹ́ẹ̀ bá wá dé abala àríwísí ẹ ó rí oríṣiríṣi àwọn àríwísí àwọn ènìyàn níbẹ̀ tó ó wá tún ti ṣẹlẹ̀ o MC Olúọmọ àti àwọn òṣèré yìí àwọn ni wọ́n ti tọ ọ̀rọ̀ náà díṣu atayanyan lórí ayélujára báyìí tán sì ti ń fà á lọ lọ́tún lọ́sì àwọn kan tí ó jẹ́ àwọn òṣèré orí ìtàgé ìyẹn tí alápinni wà láàrin wọn ìyẹn tí ó máa ń ṣe eré babaláwo ìyẹn ní orí ìtàgé ilẹ̀ Yorùbá òun náà ni ó bọ́ síta àti ọmọkùnrin kan náà tí wọ́n ń pè ní Lálùdé tóun náà máa ń ṣe eré babaláwo níṣe ló bọ́ síta tó sì fi gbàjarè bọnu wípé ládùrú bí àwọn ti bá Tinubu polongo tó ní ọdún 2023 wípé kò tiẹ̀ jẹ́ wípé gbogbo àwọn nǹkan ìlérí eléyìí tí MC Olúọmọ ṣe fún àwọn nígbà náà kò sí ọ̀kankan tó múṣẹ ó ní nígbà tí àwọn kọ́kọ́ bẹ̀rẹ̀ níṣe ni wọ́n máa ń fáwọn ní 10,000 fún owó oúnjẹ lójúmọ́ ṣùgbọ́n nígbà tí ó ṣe díẹ̀ tí wọ́n ṣe fún bí ọjọ́ mélòó kan ni wọ́n bá dá ọwọ́ rẹ̀ dúró tó jẹ́ pé wọn ò tiẹ̀ sì fún àwọn ní nǹkan kan mọ́ ó ní ibi tí àwọn máa ń fẹsẹ̀ rìn kò ṣeé fẹnu ròyìn ó ní ṣùgbọ́n MC Olúọmọ fúnra rẹ̀ òun gangan wà ní fẹsẹ̀ rìn oníṣe ni yóò máa gbé ọkọ̀ tẹ̀lé àwọn bẹ́ẹ̀ ló sọ ọwọ́ àwọn ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ yìí tó sì bẹ̀rẹ̀ sí ní fún àti MC Olúọmọ àti Tinubu gangan fúnra rẹ̀ tó sì ń fún wọn ní àwọn èpè kàbìtì ní àwọn eléyìí tí kò ṣe máa fi ẹnu ròyìn ọ̀rọ̀ yìí dùn lọ́pọ̀lọpọ̀ kódà ó tún mẹ́nu bà ti ẹnìkejì rẹ̀ ìyẹn alápinni ní pé gbogbo àwọn pátápátá òun ni àwọn jọ wà ń bẹ̀ ó ní ṣùgbọ́n fún ti ìbò ọdún 2027 eléyìí tó ń bọ̀ yìí èpè ni àwọn máa fi polongo wọn nítorí wípé ohun tí àwọn lérò òun kọ́ ni àwọn bá nígbà tí àwọn fi dìbò fún Tinubu ní ìgbà náà
níṣe ni àwọn rò wípé olùgbèjà àwọn ti dé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, wípé gbogbo nǹkan ní orílẹ̀-èdè Nàìjíríà ni yóò ti rọrùn tí yóò rọgbọ pátápátá, pé níbi tí àwọn gbàgbọ́ nínú rẹ̀ dé òun ni òun ń sọ̀rọ̀ yìí. tó ọ̀rọ̀ yìí bó ti wá bọ́ sórí ayélujára, àwọn èèyàn wọn ò fi bẹ́ẹ̀ dá MC Olúọmọ lẹ́bi o, níṣe ni wọ́n kọjú dá lálùdé fúnra rẹ̀ tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní dá lẹ́bi wípé alátẹnujẹ, pé àtẹnujẹ náà ló bá wọn débẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, wípé àwọn nǹkan tí ò yẹ kí wọ́n máa ṣe òun náà ni wọ́n ń ṣe. tó lálùdé ó tún sọ̀rọ̀ bẹ́ẹ̀ wípé ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlérí tí wọ́n ṣe fáwọn nígbà náà ni pé àwọn ó fún àwọn ní mílíọ̀nù kan àtààbọ̀ fún ti ìpolongo náà. ó ní ṣùgbọ́n kò sí eléyìí tí wọ́n mú ṣẹ nínú gbogbo ẹ̀. tó ní alápinni náà bá jáde fúnra rẹ̀, lòun náà bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ tó sì jẹ́rìí sí wípé lóòótọ́ òun náà ní nǹkan tí akẹgbẹ́ òun yìí sọ. àbí ṣé ti Ọláìyá Igwe tó bọ́ sí etí òkun tó bọ́ra rẹ̀ sí òun ní ká sọ ni, táwọn èèyàn sì ń fún lépè nígbà náà. ó ní pé ọ̀hún yóò tún wá máa pọ̀ sí ní báyìí, nítorí wípé ẹni táwọn ti torí rẹ̀ ṣe é lóòótọ́ kò ṣe dáadáa fún àwọn ará ìlú. ó ní àwọn ò tiẹ̀ retí ohunkóhun lọ́wọ́ rẹ̀ gan mọ́ báyìí, nítorí wípé bí ò bá tiẹ̀ ṣe ohunkóhun, bó bá tiẹ̀ wá ṣe dáadáa fún gbogbo ti ọ̀tọ̀kùnlú gbogbo àwọn ìlú pátápátá, wípé ṣe bí yóò dáa bẹ́ẹ̀ tí àwọn sì ní ìgbáyé gbádùn. ó ní ọ̀rọ̀ yìí òun náà ni òun lọ́rọ̀ tó lọ́wọ́lọ́wọ́ báyìí lórí ayélujára, tó sì jẹ́ pé àwọn ènìyàn bẹ̀rẹ̀ sí ní sọ òkú ọ̀rọ̀ lu àwọn òṣèré wọ̀nyí, tí wọ́n sì ń bu ẹnu àtẹ́lù wọn pé ohun tí wọ́n jẹ òun náà ni ó yó wọn. ọ̀rọ̀ yìí òun náà la rí gbọ́ lórí ayélujára, tá a ní ká mú wá sí etí ìgbọ́ ẹ̀yin olólùfẹ́ wa. ó ti wá ṣẹlẹ̀ báyìí, eré kan eléyìí tí Mide Martins ṣẹ̀ṣẹ̀ gbé jáde tó porúkọ rẹ̀ ní Ìyá, ó ti ṣe apá kìíní, ó ti ṣe apá kejì jáde, léyìí tí àwọn olólùfẹ́ rẹ̀ tí wọ́n sì ń fojú sọ́nà láti wo apá kẹta báyìí. ṣùgbọ́n pẹ́pẹ́yẹ pọnmọ lọ́jọ́ tí ọmọbìnrin tó kópa bíi Pẹ̀lúmi tó bọ́ sí àárín ọjà ní àìpẹ́ yìí, bó ti dé ibẹ̀ láti lọ ra nǹkan, báwọn èèyàn ti fojú gan ni rẹ̀, bẹ́ẹ̀ ni wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ òkú ọ̀rọ̀ lù. kódà àwọn ẹlòmíín fẹ́ lè máa gbá létí, tó jẹ́ wípé níṣe ni wọ́n ṣàbẹ̀rẹ̀ sí ní sọ àwọn kò bá kùn gbé ọ̀rọ̀ sí, kó tó di pé òun gangan fúnra rẹ̀ kíákíá ló bá fìkúnlẹ̀ gé. ló ní kí wọ́n jọ jàre kán mọ́ bínú ipa tí wọ́n fún òun kó nínú eré náà, òun ni òun ṣe, kì í ṣe lójú ayé, wípé kì í ṣe pé òun ya ọ̀dájú ọmọ lójú ayé o, nínú eré òun náà ni òun ti ṣe irú ipa bẹ́ẹ̀, ohun tí wọ́n sì ní kóun ó ṣe òun náà ni òun ṣe. ṣùgbọ́n tẹ̀ríntọ̀yàyà òun náà ni àwọn ìyálọ́jà yìí ni ohun tó ń sọ ló fi yé wọn, tí wọ́n sì gbà bẹ́ẹ̀, tí olúkálukú wọn tán sì ń bá ya àwòrán lọ́pọ̀lọpọ̀. kódà ní bó bá ṣe pé wọ́n ṣe ohun tí wọ́n fẹ́ ṣe fún yìí, nítorí ẹlòmíì ti ní báwọn bá rí àwọn ó gbá létí, báwọn bá rí àwọn ó kì í lẹ́sẹ̀ẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. bó bá ṣe pé wọ́n wá ṣe ni lóòótọ́ ṣé ẹ mọ̀ pé yóò nira díẹ̀ kó tó di pé apá kẹta ó bọ́ ta. òun náà ni àrígbọ́, tó sì jẹ́ wípé tẹ̀rín àti tọ̀yàyà òun ni wọ́n fi padà tẹ́wọ́ gbà á lẹ́yìn ìgbà tí ó ti ṣàlàyé ara rẹ̀ tán. ṣùgbọ́n òun náà ó ṣe bí ọmọ gidi, níṣe ni ó fìkúnlẹ̀ gé fún àwọn ìyá inú ọjà yìí, tí ó sì jẹ́ kí wọ́n fi ẹ̀ṣẹ́ àti ìgbátí ba gbogbo ojú òun jẹ́. òun náà ni àrígbọ́, ta ní ká mú wá sí etí ìgbọ́ ẹ̀yin olólùfẹ́ wa. ó ti wá ṣẹlẹ̀ báyìí, níṣe ni Emmanuella ó ti di woro sí woro báyìí o. Emmanuella àti ọmọbìnrin kan tó bímọ fún Wasiu Ayinde, ìyẹn Bisola Badmus, tí ó bí Malik fún Wasiu Ayinde, òun náà ni àwọn èèyàn tún ń sọ lọ́wọ́lọ́wọ́ báyìí. níṣe làwọn èèyàn ṣàkíyèsí, tí wọ́n sì sọ wípé àwọn tí Wasiu ò bá fẹ́ bá ṣe mọ́, ó dàbí ẹni pé òun ni Emmanuella máa ń wọ́tọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí, nítorí wípé nígbà tí ọmọbìnrin yìí tí ó ń ṣe ayẹyẹ ọjọ́ ìbí tó sì gbé sórí ayélujára, níṣe ni wọ́n rí Emmanuella tó sáré lẹ́lẹ́lẹ́ tó sì wọ inú ìkànnì ọmọbìnrin yìí lọ, tó lọ mú àwòrán ọmọ rẹ̀ ọkùnrin yìí tó sì gbé sí orí ìkànnì tiẹ̀ náà, tó sì bẹ̀rẹ̀ sí ní kí ní mẹ́sàn-án mẹ́wàá wípé yóò dára fún àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, tó sì ń ṣàdúrà fún ní gbàǹkọ. eléyìí làwọn èèyàn wá rí tí wọ́n sọ pé ṣé ọmọkùnrin yìí ṣó ṣẹ̀ṣẹ̀ ń ṣe ọjọ́ ìbí ni, àbí ṣé torí ìjà tó wà láàrin òun àti Wasiu Ayinde náà ló ṣe ohun tó ṣe yìí, wípé
ìkí àbòsí òun náà ni Emmanuella ní ìkí tó ń kí ọmọkùnrin ọ̀hún wípé láti lè sọ̀kò ọ̀rọ̀ lu Wasiu Ayinde ìyẹn K1 Deultimate òun náà ni ẹlẹ́bà yẹ́lò tíátíá náà ni ó fi lọ kí ọmọkùnrin yìí. Wọ́n ní àbòsí òun ni èyí tó ń ṣe torí wípé wọ́n ní ẹni tí ó bá mọ̀ òun náà ló mọ̀ tọ́. Wọ́n ní àwọn tó mọ̀ dáadáa nípa ọ̀rọ̀ aáwọ̀ tó ń lọ láàrin wọn, wọ́n ní nítorí wípé òun àti Wasiu Ayinde nítorí pé kò lọ déédéé láàrin àwọn méjèèjì òun náà ló ṣe lọ kí ọmọ Bisola Badmus. Èyí náà la rí gbọ́ tá a ní ká mú wá sétí gbọ́ ẹ̀yin olólùfẹ́ wa. tó kò ní ju báyìí lọ lórí ìròyìn tòní. ẹ ṣé lọ́pọ̀lọpọ̀ fún ìfarabalẹ̀ yín o. etí tẹ́ fi ń gbọ́ wa ò ní di, ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́. àwa náà tá a mú ròyìn náà wá fún yín a ó máa rí yín bá ní gbogbo ìgbà. ẹ ṣé lọ́pọ̀lọpọ̀. tó ó dìgbà kan náà o, ó dàbọ̀.